Salatu ya Qadibala Gari Salata Anabiya Muhammad Muhammad Anabiya Muhammad Qadibala Gari Salata Anabiya Muhammad Anabiya Muhammad. Oya ẹ̀gbọ́n mi náà ta ni ó sì pẹ́ bàbá dé kíá ó wá. Ẹ má bọ̀ lẹ́yìn mi báyìí. Muhammadu òun náà ni ó sì pẹ́ wá. Musa Isa ẹ̀ wá sì pẹ́ bàbá dé kíá ó wá. Àní Muhammadu òun náà ni ó sì pẹ́ wá. Àjàbá ní kàlámùkà ànábìyà Muhammad. Muhammadu ànábìyà Muhammad. Kọ̀dọ̀ tàbí àyà ti kà ànábìyà Muhammad. Muhammadu ànábìyà Muhammad. Sitina wa salamata ànábìyà Muhammad. Muhammadu ànábìyà Muhammad. Ọ̀rọ̀ oníṣẹ́ ńlá gbọ́wọ́ mi. Ànábì gbọ́wọ́ mi. Ó náwó sókè dáadáa ni. Bàbá Fátímà gbọ́wọ́ mi. Ànábì gbọ́wọ́ mi. Bàbá Rúkàyà gbọ́wọ́ mi. Ànábì gbọ́wọ́ mi. Ẹni ó bá gbọ́wọ́ rẹ̀ ní ọ̀la níwájú Olúwa. Àbíyamọ bọ́jà gbọ́rọ̀gbọ́rọ̀ oníṣẹ́ ńlá. Àbíyamọ bọ́jà gbọ́rọ̀gbọ́rọ̀ lóníṣẹ́ ńlá. Àní àbíyamọ bọ́jà gbọ́rọ̀gbọ́rọ̀ lóníṣẹ́ ńlá. Àbíyamọ bọ́jà gbọ́rọ̀gbọ́rọ̀ lóníṣẹ́ ńlá. Ẹgbẹ́ Allahu wa sali ala Muhammad. Allahumma salli ala Muhammad. Allahumma ẹgbẹ́ salli ala Muhammad. Ẹ̀yà wá sí
عظيم شان الطاهر الممجد اللهم صل على يا رسول الله لا 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 ẹ̀yin òǹbó oníṣẹ́ ńlá ẹ̀kan sára sànàbí olólùfẹ́ mú wọ́n mọ̀ bó bá fẹ́ lówó sátì òǹbó oníṣẹ́ ńlá bó bá fẹ́ kọ́lé sátì òǹbó oníṣẹ́ ńlá bó bá fẹ́ lọ́kọ̀ sátì òǹbó oníṣẹ́ ńlá. Rasulullah Rasulullah Ya Rasulullah Ya Rasulullah sallallahu alayka Ya Rasulullah sallallahu alayka Ya Rasulullah Annabi Muhammadu Maulana Rasulullah sallallahu ya Rasul oh ya Annabi kashiful kubat Annabi kashiful gumati wàá bẹ́rí ó yá bẹ́rí fún àdébì. káàsì fọlẹ̀ gómàtì kó bá a kàdé. ànábì sọ ìbò rahamati. yà sọ ìbà rahamati. ànábì káàsì fọlẹ̀ gómàtì. ànábì káàsì fọlẹ̀ gómàtì. asalamu ala Muhammad salamu alayka taha. Asalamu ala Muhammad salamu alayka taha. Salamu alayka ya rahmatan lil alamin. Muhammad salamu alayhi. Assalamu ala liula amanu biuda Muhammad salamun li tabi'ina wa tabi'ina salamu ala Muhammad aso ibana iza shita fi dara letasi adifa kibiribi dawami solati ala Muhammad salamu alayhi wa asanu minkato falamu tarokotu aini wa ajimalu kama dolamu dalidi nisao ibiroga assalamu alayka kulikita mubarak mustafa min kulli aibeka nakaya Muhammad kulikita ya Muhammad kanaka ya Muhammad kulikita kama tashao muala Muhammad salamu alayka gbogbo lólùfẹ́ òdodo tẹ́ ń sọ pé fẹ́ Muhammad ẹ tẹ́tí ẹ gbọ́ làbárè nípa nábì wa Muhammad salamu ala Muhammad. ṣé gbogbo àbí ànábì wa Muhammad sílùú Mọ́kà ní Saudi àbí ní rọ̀bì
ọjọ́ Mọ́ndé ló sì dáyé. Muhammad salam. Lálẹ́ tí a bí Muhammad tàbí gbogbo Mákà ló pa lọ́lọ́. Màláíkà tún sàmáyé dùnnú pé a bí Muhammad. Muhammad salamu alayka tọ́. Àti gbọ́ ó dé sídìílé Kùrẹ́ṣì, ìran Háṣímíyù ló jẹ́ níbi tàǹtí bí Muhammad wọ́n bí tẹ́nìkan obìnrin. Muhammad salamu alayka tọ́. Àlímọ́tù ló fún lọ́mú fọdún márùn-ún tí òkè títọ́ tó sì tọ́ Muhammad orí ń tẹ́nìkà oríire. Sálámù alá Muhammad. Níjọ́ t'Ọlọ́run fẹ́ ṣàánú wa, kí ló dé? Tó fẹ́ ṣàánú wa o. Níjọ́ t'Ọlọ́run fẹ́ ṣàánú wa, tó fẹ́ lé dààmú lọ fáráyé. Lọ́wọ́ ìsàlámù ṣe sọ̀fà àmàtàn lílì àlàmínà. Ẹ ṣeun, ẹ ní màá padà síbú. Níjọ́ t'Ọlọ́run fẹ́ ṣàánú wa, tó fẹ́ lé dààmú lọ fáráyé. Ló bá rán Muhammad kó lè ṣe kẹ́ fún gbogbo àgbáyé. Sálámù alá Muhammad salamu alayka tọ́. Ọlọ́run tó ní wá mọ̀ wá wá. Ó mọ̀ wá wá. Ọlọ́run tó ní wá mọ̀ wá wá. Ó mọ̀ wá wá. Ó ti mọ̀ pa ó lè ṣe déédéé. Ó mọ̀ pa ó lè jókòó jẹ́. Ó mọ̀ pa ó lè mọ̀ wára. Ló já wá sàṣàlátù kálẹ̀ ohun tí ó ṣì pẹ́ wá. Sálámù alá Muhammad. Sálámù alayka tọ́ha. Aláàánú nílọ́nà gbogbo. Ràúfù Ráhímù ló jẹ́. Kò sí irú ẹ̀dá Muhammad níbi káfíńpù pọ̀ tọrẹ. Sálámù alá Muhammad. Sálámù alayka tọ́ha. Kò kúrú kò ga kò sára. Aṣáájú ẹ̀dá ò tí rí. Ìròyìn ẹ̀dá Muhammad ó pọ̀ jù tẹ́nìkan lè sọ lọ. Sálámù alá Muhammad. Sálámù alayka tọ́ha. Àti rọ́bà ní kàlámùkà ànábìyà Muhammad.